kú iṣẹ́ òní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ Nta Ijebu Ode. Jídé Mọ́fólú ni oníròyìn. Ẹ gbọ́ ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti ṣe ìpàdé pọ̀, wọ́n sì fi ìrètí hàn wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé yóò di gbígbà sílẹ̀ fún àwọn òṣìṣẹ́ aláàbò, tí wọ́n sì sọ wípé àwọn yóò ṣe ìpàdé àjọrò lórí ààbò ní wàràǹṣeṣà. Bí wọ́n ṣe ń kẹ́dùn àwọn tí ó lùlà lórí, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio ṣe pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí níjà láti fi ìmọ̀ṣe ọ̀kan lòdì sí ààbò tí ó mẹ́hẹ. Ó sì tún rọ àwọn aṣòfin wípé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ tí ó mú ààbò bá àwọn ilé ẹ̀kọ́ àti àwọn agbègbè. Bí ètò ààbò ṣe mẹ́hẹ ní ibi ilé ẹ̀kọ́ gbogbo lórílẹ̀-èdè yìí, àwọn aṣojú-ṣòfin pè fún kí àwọn ìjọba lólóríjorí ṣe ètò ààbò kí ó nípọn ní wàràǹṣeṣà. Eléyìí wáyé látàrí jíjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Borno. Ní gbígbáradì fún ayẹyẹ òṣèlú àwaarawa, akọ̀wé ìjọba àpapọ̀ sẹ́nẹ́tọ̀ George Akume ti fi ìgbìmọ̀ tí ó ṣe kòkárí ayẹyẹ ọjọ́ òṣèlú àwaarawa ọdún 27 irúfẹ́ rẹ̀ lọ́lẹ̀. Ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà wáyé ní Àbújá. Akọ̀wé ìjọba àpapọ̀ náà níbẹ̀ àwọn ètò ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n ti là sílẹ̀ fún bíbọlá fún ìlàkàkà láti gba òṣèlú àwaarawa tí kò ní ẹja ń bákan nínú ní orílẹ̀-èdè yìí, àti ìjàjàgbara àwọn èèyàn fún fífi ẹ̀mí lélẹ̀ olùjáwóborí olóyè MKO Abíọ́lá nínú ìdìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún òṣèlú àwaarawa. Àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ti ọ̀gá àgbà yányán ọlọ́pàá ti fi ọwọ́ ṣìkún mú ọ̀kan nínú àwọn ọ̀daràn ìgárá ọlọ́ṣà tí ó gbajúgbajà nínú jíjínigbé, díkùkùlájà mọ́ni àti pípani àwọn tí wọ́n gba owó lórí ní jákèjádò olú ìlú wa Àbújá. Ọ̀daràn yìí ló wà lẹ́yìn arábìnrin nọ́ọ̀sì tí wọ́n pa ní òpópónà márosẹ̀ ní oṣù kínní ọdún 2025 àti irúfẹ́ ìwà ọ̀daràn bẹ́ẹ̀ lọ. Adarí ikọ̀ náà ACP Victor Ogbeide Godfrey sọ wípé ikọ̀ náà gba afurasí náà mú tipasẹ̀ àwọn ohun èlò ìgbàlódé àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn fún ọdún kan àti àbọ̀. Wíwà nínú àjọyọ̀ ayẹyẹ ojúde ọba 2026, ẹgbẹ́ arọ́bayọ̀ obìnrin aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú ti ṣe ayẹyẹ ọdún kan tí ẹgbẹ́ wọn ní àrà ọ̀tọ̀. Akọ̀ròyìn wa Anthony Gadonu jábọ̀ ayẹyẹ ọdún kan ẹgbẹ́ náà tí ó tún forí sọ ọjọ́ ìbí ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ náà. Ẹ gbọ́ síwájú sí i. Ìpéjọpọ̀ ẹgbẹ́ arọ́bayọ̀ obìnrin aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú tí í ṣe rẹgbẹrẹgbẹ olégbèjìgbé ti ọdún 1968, ọdún 1969 àti ọdún 1970 léyìí tí wọ́n túmọ̀ sí àbígbẹ̀yìn ní láti péjọ fún ayẹyẹ ọdún kan tí ẹgbẹ́ náà ti ṣe. Ìpéjọpọ̀ yìí ní láti fi mọ rírì fún Ọlọ́run fún ààbò rẹ̀ lórí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún nìkan bí ọdún kan sẹ́yìn, léyìí tí jíjẹ àti mímu náà ò gbẹ̀yìn lẹ́yìn ojúde ọba ti ọdún 2026. Lára ìkànnù ẹgbẹ́ ọ̀hún tí í ṣe ìyálóde ẹgbẹ́ náà ìyẹn arábìnrin Taibat Ọmọ́wùnmí tí àwọn èèyàn mọ̀ sí Oma London àti bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ náà tí í ṣe ambassador Olúṣẹ́gun Olúdáyọ̀. Nígbà tí wọ́n sọ èrò ọkàn wọn níbẹ̀ ni wọ́n ti sọ wípé ẹgbẹ́ arọ́bayọ̀ obìnrin aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú ni wọ́n dálẹ̀ láti ṣe ìgbélárugẹ àṣà ohun ìṣe àwọn ará Ìjẹ̀bú àti láti fi mú ìṣọ̀kan bá àwọn ọmọ ẹgbẹ́. À ń ṣe àjọyọ̀ ọdún kan tí a gba orúkọ ẹgbẹ́ arọ́bayọ̀ obìnrin aṣíwájú akilẹ̀ Ìjẹ̀bú. À ń ṣe ọdún kan tí a gbagbá torí àwa ni àbígbẹ̀yìn Àwùjalẹ̀ Síkírù. Ní èní
tó jẹ́ ọjọ́ kẹta ojúde ọba ni a fi ìdúpẹ́ wá sí ìdúpẹ́ kíni ìdúpẹ́ first year anniversary tí a gba igbá. ọdún kan tá à ń ṣe yìí ó jẹ́ àjọ̀dún ọpẹ́ fún wa torí pé a ò sọ ẹnìkankan nù nínú wa ọmọ ẹgbẹ́ ń pọ̀ sí i a rí dààmú nínú ẹgbẹ́ wa ọlọ́run wà pẹ̀lú wa a dẹ̀ rí ìtẹ̀síwájú ọlọ́run nínú ẹgbẹ́ wa. nínú ẹ̀mí ìṣọ̀kan ohun ìfẹ́ àwọn ọmọ ẹgbẹ́ náà ṣaláì mọ rírì pẹ̀lú ìkan nínú wọn tí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ papọ̀ mọ́ àyájọ́ ọdún kan ìdásílẹ̀ ẹgbẹ́ náà. lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ náà ni olùtí agbégiṣẹ́ ti ṣe ọba Joseph Somade àti àwọn lórúkọ ìmíràn láti iléeṣẹ́ Nta Ijebu Ode Iroyin Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn. alága àti olùdarí àwọn tí ó ń rìnrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Maka ambassador Ismail Abba Yusuf sọ wípé ìròyìn tí àwọn èèyàn gbádùn nígbà ìrìn àjò náà jẹ́ ohun tí ò ṣeé fẹnu sọ. alága náà sọ eléyìí nígbà tí ó ń fi ọ̀rọ̀ jẹ́wọ́ pẹ̀lú àwọn akọ̀ròyìn wa ní ìlú Maka ní ìlú Saudi. ìgbégbéjú ní àlàáfíà ẹ̀yin ará ibi tá a fi àlágbá ìròyìn tòní sí ìsúnú gbóde ọlá lọ́lá wùràbí kó tó dìgbà náà ká sùúrẹ́ o ó dàárọ̀.